ìtúsílẹ̀ àwọn ọmọléèwé àti tíṣà oríire ìdààmú ńlá bá àwọn afẹ̀míṣòfò nílẹ̀ yorùbá. bí ó bá dojú ṣíṣú fọ̀rọ̀ yóò la, ohun tó bá sì fọ́ni lójú náà ni yóò fọ̀nà hàn ni. ọgbọ́n àti ète pẹ̀lú ètò tí àwọn ọmọ ogun nàìjíríà fi ń jagun afẹ̀míṣòfò tẹ́lẹ̀ ti yí padà báyìí o. àwọn ọmọ ogun fúnra wọn kò sì lè sọ pé báyìí ni kinní náà ṣe yí sí àwọn lọ́wọ́ ni. ṣé àbá ní dòótọ́ ọjọ́ ní kì í jẹ́ ká lè dáa. ohun táwọn sọ́jà nàìjíríà ṣe ní ahoro ẹ̀sìn ẹ̀lẹ́ ti kó ìdààmú bá àwọn afẹ̀míṣòfò gbogbo, pàápàá àwọn tí wọ́n wà nílẹ̀ yorùbá níbí. kinní náà sì ti ń ràn káàkiri orílẹ̀-èdè yìí, àwọn náà sì mọ̀ pé nǹkan ti bá àwọn. irú ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá yìí, ọjọ́ 10 oṣù keje, ìrú ẹ̀ ò ṣẹlẹ̀ rí o. àwọn afẹ̀míṣòfò pàápàá ò rírú ẹ̀ rí. ohun tí ṣìbáṣìbo sì ṣe bá wọn nìyẹn. pé afẹ̀míṣòfò yóò jí àwọn èèyàn kan kó, wọn yóò sì dá wọn padà láì pa nínú wọn, láì tún mú àwọn míì sílẹ̀, kò ṣẹlẹ̀ rí o. láti ayé ìjọba Goodluck Jonathan tí wọ́n ti jí àwọn ọmọléèwé Government Girls Secondary School ọ̀rìnlérúgbádínmẹ́rin 276 kó lọ́jọ́ 14 oṣù kẹrin 2014. ohun tí wọ́n máa ń ṣe tí wọ́n bá ti jí àwọn èèyàn kó ni kí wọ́n máa dúnàádúrà kí àwọn èèyàn bíi Amadu Gumi sì jáde kí wọ́n ní àwọn ní ọ̀rẹ́ àwọn afẹ̀míṣòfò, kí wọ́n ní inú ló ń bí wọn tí wọ́n fi ń jí àwọn ẹni ẹlẹ́ni kó, kí wọ́n ní wọ́n ń fẹ́ kí ìjọba bá àwọn sọ̀rọ̀ ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nígbẹ̀yìn wọn yóò gbowó ńlá lọ́wọ́ ìjọba, àwọn ni wọn yóò sì gba owó náà fún wọn, tí wọn yóò sì lọ́ọ́ fi owó náà ra àwọn nǹkan ìjà olóró tó pọ̀ káàkiri ilẹ̀ yìí, tí wọ́n sì tún fi ń jayé ọlọ́ba. owó tí ìjọba nàìjíríà ń san fún wọn, owó náà pọ̀, ó pọ̀ gan-an pàápàá láyé ìjọba àwọn Muhammadu Buhari. ohun tó sì ṣẹlẹ̀ ni pé nígbà tí wọ́n bá ti gba owó náà tán, wọ́n tún lè má kó àwọn èèyàn tí wọ́n jí gbé náà sílẹ̀ pé, tàbí kí wọ́n tún mú sílẹ̀ nínú àwọn tí wọ́n lọ gbé owó ìtúsílẹ̀ fún wọn. ọ̀rọ̀ náà sì ti di pé nítorí owó tí ìjọba ń san fún wọn, nígbàkigbà tí ọ̀dá owó bá ti dá wọn, wọn yóò jí àwọn èèyàn kó, wọn yóò sì máa fi wọ́n béèrè owó lọ́wọ́ ìjọba. kò sí ẹni tí wọ́n jí gbé tí ìjọba kan kò ní fún wọn lówó. àmọ́ nígbà tí àwọn tìjọba Tinubu yìí dé, ọ̀rọ̀ náà lọ sílẹ̀ wẹ̀sẹ̀, nítorí kinní náà le gan láyé àwọn Buhari. àwọn kì í kọ iye tí kinní náà bá lè ná àwọn nígbà náà. bó bá sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀, àwọn tí wọ́n ń bá wọn gbowó yóò rìn súnmọ́ wọn, wọn yóò sì ní àwọn yóò gba àwọn èèyàn náà jáde. ohun gbogbo ni àwọn èèyàn náà sì ń gbà. níbi tó sì burú dé, àyà ti kó àwọn afẹ̀míṣòfò náà débi pé oríṣiríṣi nǹkan ló kù tí wọn yóò máa béèrè lọ́wọ́ àwọn tí wọ́n bá jí àwọn èèyàn wọn gbé. bí wọ́n ti ń béèrè ọ̀kadà ni wọn yóò máa béèrè àwọn oògùn òyìnbó oríṣiríṣi, àwọn míì á sì máa béèrè oúnjẹ. àwọn tí wọ́n jí gbé ní Wọ́rọ́ àti àwọn ìlú míì lágbègbè náà ní ìpínlẹ̀ Kwara níbẹ̀, àwọn ń béèrè ọ̀kadà 45, bẹ́ẹ̀ ni wọ́n ń fẹ́ gba bílíọ̀nù kan owó náírà. bí wọ́n bá ti jí àwọn èèyàn tó pọ̀ tó bẹ́ẹ̀ kó, ojú kì í pọ́n wọn, wọn yóò kó wọn pamọ́ síbẹ̀ títí tí wọn yóò fi rí owó tó tó owó gbà lọ́wọ́ ìjọba tàbí àwọn èèyàn wọn ni. bẹ́ẹ̀ nítorí pé ìjọba ń sanwó yìí náà làwọn aráàlú ṣe bẹ̀rẹ̀ sí í sanwó. wọ́n ń sanwó tí wọ́n bá ti jí àwọn èèyàn wọn gbé. kinní náà pọ̀ gan lọ́dọ̀ àwọn gómìnà ilẹ̀ Haúsá. ọ̀pọ̀ àwọn afẹ̀míṣòfò yìí ni wọ́n ti gba odidi abúlé tàbí ìlú kékeré lọ́wọ́ ìjọba lágbègbè tiwọn. ọ̀rọ̀ náà le débi pé ní ọjọ́ 11 oṣù kẹjọ 2022, gómìnà ìpínlẹ̀ Kaduna ìgbà náà Nasiru El-Rufai kọ̀wé gígùn kan sí Muhammadu Buhari tí í ṣe olórí ìjọba Nàìjíríà. ó ní àwọn afẹ̀míṣòfò yìí ti dá ìpínlẹ̀ ọ̀hún sí méjì o, pé àwọn abúlé àti ìlú kéékèèké kan wà tó jẹ́ àwọn lókù tí wọ́n ń ṣèjọba ibẹ̀ o, tí wọ́n ń gbowó orí lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n sì ń pèsè ètò ààbò fún wọn o. ní gbogbo ìgbà náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn abúlé rẹpẹtẹ míì ní Katsina àti Zamfara ló ti wà lọ́wọ́ àwọn èèyàn náà. ohun tí El-Rufai ni wọ́n ṣe ní Kaduna náà ni wọ́n sì ń ṣe níbẹ̀. ìyàtọ̀ kan ni pé àwọn gómìnà ìpínlẹ̀ méjèèjì yìí nígbà náà ń bá àwọn afẹ̀míṣòfò yìí ṣe àṣepọ̀ gidi ni o. wọn yóò fún wọn lówó, wọn yóò fún wọn ní ọ̀kadà, àwọn míín sì máa ń fún àwọn olórí wọn ní mọ́tò. wọn yóò sì fààyè gbà wọ́n láti máa gba owó orí lórí àwọn nǹkan kọ̀ọ̀kan níbẹ̀.
nítorí àwọn yẹn yóò ti sọ pé àwọn ò ní jí àwọn èèyàn gbé ládùúgbò náà mọ́, àwọn ò sì ní kọlù wọn ní ibì kankan tàbí kí àwọn yìnbọn tàbí kí àwọn jí àwọn èèyàn wọn gbé. nídìí èyí àwọn èèyàn náà yóò máa jayé ọba ní ìlú tí wọ́n bá wà. wọ́n ń fẹ́ yàwó láàrin ìlú níbẹ̀, wọ́n sì ń ṣe ayẹyẹ ìgbéyàwó. bẹ́ẹ̀ ni wọ́n máa ń kó ọ̀kadà rẹpẹtẹ tẹ̀lé ara wọn lẹ́yìn tí wọn yóò sì máa rìn kiri pẹ̀lú ìbọn. kódà bí wọ́n bá bá ẹ̀gbẹ́ àwọn ọlọ́pàá kọjá, wọn ò ní sọ pé àwọn rí wọn o. níbi tí kinní náà burú dé nìyẹn, kò sì sí ohun tíjọba rí ṣe sí, nítorí bí àwọn èèyàn náà ti ṣe ń rí owó gbà léegun wọn ń kàn sí, bẹ́ẹ̀ ni wọ́n sì ń jí àwọn èèyàn gbé lójoojúmọ́ sí i. kinní kan níjọba kò mọ̀, wọn ò sì wo èèyàn náà dáadáa. wọn ò fura pé iṣẹ́ ajé làwọn ẹni ibi náà sọ ìwà ìfẹ̀míṣòfò yìí dáa. wọ́n ti sọ ọ́ di iṣẹ́ òòjọ́, iṣẹ́ oúnjẹ wọn. iṣẹ́ tí àwọn náà fi ń fẹ́ ìyàwó tí wọ́n fi ń bímọ nì, tí wọ́n sì fi ń tọ́jú àwọn ọmọ wọn, tí àwọn náà sì ń gbọ́ bùkátà lóríṣiríṣi, tí wọ́n sì ń gbádùn ayé. àṣírí ìyẹn ló ṣẹ̀ṣẹ̀ tú síjọba lọ́wọ́ lọ́sẹ̀ tó kọjá yìí o. àwọn èèyàn tí wọ́n jí gbé ní ẹ̀sìn ẹ̀lẹ̀ yìí ló fi àṣírí náà hàn ìjọba. ohun tó sì yí nǹkan padà nìyẹn. àwọn ọmọ ogun ilẹ̀ wa yìí ti rí i pé tí wọ́n bá jíyàn gbé tí wọn ò bá sanwó fún wọn, kò sí ohun tí wọ́n lè ṣe. wàhálà ni yóò bá wọn níbi tí wọ́n bá ti jí àwọn èèyàn náà pamọ́ sí. ìhàlẹ̀ tí wọ́n lè ṣe náà ni kí wọ́n pa nínú àwọn tí wọ́n bá jí gbé. àmọ́ nígbà tí wọ́n pa ọ̀gbẹ́ni Joel Adéṣíyàn àti Michael Oyedokun, tíjọba kò torí ẹ̀ dáhùn bó tiẹ̀ jẹ́ kí náà dùn gbogbo èèyàn. níbẹ̀ ni ìdààmú ọkàn ti bá àwọn ajínigbé ọ̀hún o. ìgbà tí àwọn ìjọba wa ń lọ kó àwọn ẹbí tàwọn náà, ìyẹn ẹbí àwọn afẹ̀míṣòfò yìí, tí wọ́n ń kó àwọn ìyàwó wọn àti àwọn ọmọ wọn, nígbà náà ló hàn síjọba pé àṣé àwọn èèyàn yìí náà ò tiẹ̀ fẹ́ kú. wọn ò fẹ́ ikú kan tí yóò pa àwọn rárá tàbí èyí tí yóò pa àwọn ẹbí wọn. wọn ò yàtọ̀ sí adigunjalè tí yóò jalè tán, tí yóò pààyàn láti jí nǹkan ẹ̀ gbé, tí yóò wá máa fi owó tó bá rí níbi ìdigunjalè náà fẹ́ ìyàwó, tí òun náà yóò sì máa bímọ, tí yóò máa jayé bí ẹlẹ́dàá owó. bẹ́ẹ̀ adigunjalè tó ń pààyàn kiri ni. owó lọ̀pọ̀ àwọn afẹ̀míṣòfò náà ń wá, pàápàá àwọn tí wọ́n wà ní Nàìjíríà níbí, nílẹ̀ Yorùbá tàbí ilẹ̀ Ìgbò àti láwọn ibì kan ní apá ilẹ̀ Haúsá. owó nìkan làwọn ń wá o. gẹ́gẹ́ bí ohun tí a ti máa ń sọ níbí yìí lọ́jọ́ tó pẹ́, oríṣi àwọn afẹ̀míṣòfò yìí méjì ló wà o. bó tiẹ̀ jẹ́ pé ẹgbẹ́ oríṣiríṣi ni wọ́n ní, síbẹ̀ méjì náà ni wọ́n pín sí. àwọn afẹ̀míṣòfò àgbáyé wà, ISIS, tí wọ́n ń pè ní Islamic State. àwọn tó jẹ́ wọ́n ń fẹ́ ibi tí wọn yóò jókòó sí, orílẹ̀-èdè tí wọ́n ń fẹ́ sọ di orílẹ̀-èdè Islam nìkan. àwọn yìí ló ń jagun kiri. láti Iraq ni wọ́n ti bẹ̀rẹ̀, tí wọ́n jagun ní Afghanistan, Iran, Syria, Sudan, Libya, tí wọ́n sì ń sá wọ Niger àti Chad, tí wọ́n wá ń gba ibẹ̀ wọ Nàìjíríà tiwa. ohun tí àwọn yẹn ń wá ọ̀tọ̀ o, orílẹ̀-èdè ni wọ́n ń wá. àwọn ní Amẹ́ríkà sì ń wá kiri pé afẹ̀míṣòfò àgbáyé ni wọ́n ò gbọ́dọ̀ ní ibùdó nílẹ̀ wa. ẹni bá sì wòye ọ̀rọ̀ náà dáadáa yóò rí i pé nígbà tí Amẹ́ríkà ti kéde pé àwọn ti pa igbákejì ọ̀gá àgbà ISIS, ìyẹn Islamic State, Al-Munich, tí wọ́n sì tún ní àwọn ti pa púpọ̀ nínú àwọn afẹ̀míṣòfò àgbáyé wọ̀nyí, tí àwọn sì ti kó irinṣẹ́ wọn lọ. nígbà náà ni Amẹ́ríkà ti kó àwọn ọmọ ogun tó ṣiṣẹ́ náà padà o. wọ́n ti kó wọn kúrò ní Nàìjíríà, wọ́n ti tún lọ tọ́jú wọn síbì kan, torí ogun àwọn afẹ̀míṣòfò àgbáyé nìkan làwọn ń jà kiri. bó sì tilẹ̀ jẹ́ pé àwọn ràlẹ̀ràlẹ̀ wọn sì wà ní Nàìjíríà, wọn ò tó àwọn ti tẹ́lẹ̀ mọ́. àná yìí làwọn ọmọ ogun wa kéde pé wọ́n ti rí ayàwòrán àwọn afẹ̀míṣòfò àgbáyé ISWAP tó wà ní Nàìjíríà yìí pa. òun ni ẹni tó ń ya àwọn fídíò wọn àti fọ́tò tí gbogbo ayé ń rí láti ọ̀dọ̀ wọn. nígbà tí wọ́n pa á, tí wọ́n gbé kámẹ́rà ẹ̀ tó ń lò, wọ́n rí i pé àwọn òyìnbó Palestine kan àti àwọn ti Morocco kan ni wọ́n ń kọ́ àwọn èèyàn náà ní iṣẹ́ ìjagun àti ìfẹ̀míṣòfò yìí ní orílẹ̀-èdè tiwa níbí nílẹ̀ Haúsá lókè lọ́hùn pátápátá. ọ̀kan nínú àwọn ará Morocco yìí sì ni dókítà wọn. nínú kámẹ́rà tí wọ́n rí yìí ní gbogbo eléyìí wà o, tí wọ́n sì rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ilẹ̀ Haúsá tí àwọn wọ̀nyí bá jí gbé ni wọ́n ń kọ́ níṣẹ́ ogun jíjà, àti pé wọ́n ń rí owó gbà láti ilẹ̀ òkèèrè àti àwọn èlò ìjagun ńláńlá. ohun tí àwọn yìí sì jọ ni pé wọ́n ń fẹ́ gbógun gidi ká ìjọba Nàìjíríà mọ́lé ní tiwọn ni, bíi kí wọ́n gbàjọba orílẹ̀-èdè yìí lọ́wọ́ àwọn tó ń ṣe é lọ́wọ́,
kí wọ́n sì sọ Nàìjíríà di oríta orílẹ̀-èdè àwọn ìsìláàmù tí wọ́n ń pariwo, ìyẹn Islamic State of West Africa ISWAP. Eléyìí yàtọ̀ gédégédé sí ti àwọn afẹ̀míṣòfò tó jẹ́ ti Nàìjíríà. Lára Boko Haram àti àwọn tọ́ọ̀gì olóṣèlú tí wọ́n lò nílẹ̀ Haúsá ní àwọn yìí ti jáde. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé wọ́n bá ti ẹ̀sìn kankan wá. Afẹ̀mí àwọn èèyàn ṣòfò nítorí owó làwọn. Àwọn Fúlàní onímàálù àti àwọn ẹ̀yà míì sì ti darapọ̀ mọ́ wọn. Ìyẹn ló sì dàbí pé wọ́n pọ̀ káàkiri. Àwọn yìí ni wọ́n ń jí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbé tí wọ́n sì máa ń fi wọ́n gbowó. Gbogbo ibi tí wọ́n bá sì ti lè rí owó gbà ni wọ́n ń lọ ní tiwọn. Bí wọ́n ti ń lé wọn níbì kan ni wọ́n ń sá bọ́ sí ibòmíì. Ohun tó sì gbé wọn délẹ̀ Yorùbá yìí nìyẹn. Àwọn wọ̀nyí níyàwó wọn lọ́mọ. Iṣẹ́ afẹ̀míṣòfò yìí ni wọ́n sì fi ń gbọ́ bùkátà ayé wọn. Paríparí ẹ̀ sì ni pé bó tiẹ̀ jẹ́ pé wọ́n ń gbé ọmọ ọlọ́mọ tí wọ́n ń pa àwọn èèyàn tí wọ́n ń fìyà jẹ wọ́n, àwọn ò fẹ́ kú rárá o, nítorí wọ́n fẹ́ fi owó tí wọ́n bá rí gbà yìí jayé ni. Nítorí owó tí wọ́n ń fẹ́ ni wọ́n ṣe máa ń fìyà jẹ àwọn tí wọ́n bá jí gbé kí wọ́n lè pe àwọn èèyàn wọn kí wọ́n wá kówó fún wọn. Irú ẹ̀gbọ́n làwọn tí wọ́n wá jí àwọn èèyàn kó ní ahoro ẹ̀sìn ẹ̀lẹ́, owó làwọn wá. Gbogbo àwọn tí wọ́n pa àti ìyà tí wọ́n fi jẹ àwọn tó kù kì í ṣe pé wọ́n mọ̀ wọ́n rí tàbí wọ́n fẹ́ kí wọ́n di mùsùlùmí kankan. Lára ìṣe wọn pé ọ̀nà tí wọ́n lè fi dẹ́rù ba ìjọba àti aráàlú nìyẹn, kí ìjọba lè sanwó tàbí káwọn èèyàn àwọn tí wọ́n jí gbé lè sanwó ìtúsílẹ̀ wọn. Ohun tíjọba yìí kò ṣe tó sì yí nǹkan padà nìyẹn. Ṣé bí wọ́n ti jí àwọn èèyàn yìí kó nílé ìwé wọn ní ọjọ́ 15 oṣù karùn-ún yìí ni wọ́n ti halẹ̀ mọ́ ìjọba dáadáa tí wọ́n sì dẹ́rù bá gbogbo èèyàn bí ìṣe wọn. Láti ìgbà náà ni ìjọba sì ti ń bá wọn sọ̀rọ̀. Pàápàá nígbà tí àwọn tí wọ́n kọ́kọ́ rán lọ síbẹ̀ fara gbọ́ta tí púpọ̀ nínú wọn sì jẹ́ pé Ọlọ́run. Àwọn ológun ń bá àwọn afẹ̀míṣòfò náà sọ̀rọ̀. Wọ́n ń pẹ́ kí wọ́n tú àwọn èèyàn náà sílẹ̀. Àwọn afẹ̀míṣòfò náà sì ń sọ pé àwọn fẹ́ kí wọ́n tú àwọn ọ̀gá àwọn kan tí wọ́n ti mú sílẹ̀, àwọn ọ̀gá ànsárú tí wọ́n mú lọ́dún tó kọjá, kí wọ́n sì fún àwọn ní bílíọ̀nù kan owó náírà, kí wọ́n sì tún kó àwọn nǹkan míì lóríṣiríṣi wá fáwọn. Ìjọba ní kò sówó, àmọ́ àwọn lè fi wọ́n sílẹ̀ kí wọ́n máa lọ lọ́fẹ̀ẹ́ bí àwọn náà bá fi àwọn tí wọ́n jí gbé yìí sílẹ̀ láì jẹ́ kí wọ́n farapa. Bẹ́ẹ̀ ni wọ́n jọ ń yí ara wọn sẹ́bẹ̀ tí wọ́n ń yí ara wọn síporo. Ohun tíjọba rò ní pé bí àwọn bá àwọn èèyàn náà sọ̀rọ̀ títí, wọn yóò gba tàwọn tó bá yá. Àfi nígbà tí ọ̀gágun Rábẹ́ Abubakar, ọ̀gá sọ́jà kan tí wọ́n jí òun àtìyàwó ẹ̀ gbé ní abúlé Sakinbaore ní ọ̀nà Katsina lọ́gbọ̀n ọjọ́ oṣù karùn-ún yẹn kan náà kú sí wọn lọ́dọ̀ ní ọjọ́ 13 oṣù kẹfà. Èyí ni pé lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí wọ́n jí àwọn èèyàn ahoro ẹ̀sìn ẹ̀lẹ́gbẹ́ ni wọ́n jí ọkùnrin sọ́jà náà àti ìyàwó ẹ̀ gbé tó sì lo ọ̀sẹ̀ méjì péré lọ́dọ̀ wọn tó fi kú. Ọ̀rọ̀ náà já àwọn ọ̀gá ológun láyà. Ọ̀gá DSS kan sì dábàá pé kí wọ́n jẹ́ kí àwọn kó ogun lọ síbẹ̀, ìyẹn sínú igbó ọba ní ahoro ẹ̀sìn ẹ̀lẹ́ yìí, kí àwọn lọ síbẹ̀ lọ́wọ́ kan, kí àwọn jagun nínú igbó náà, kó má di pé àwọn èèyàn tí wọ́n jí gbé yìí yóò máa kú sọ́dọ̀ wọn o, pàápàá àwọn ọmọdé. Àwọn ọ̀gá sọ́jà kan ní kí wọ́n má ṣe bẹ́ẹ̀ ná, kí wọ́n jẹ́ kí àwọn ní sùúrù díẹ̀ sí, kí àwọn ṣe àwọn ètò kan. Nígbà náà ni Ọlọ́run gbé ìṣe ẹ̀dẹ́ tó sì fi àwọn ológun náà mọ̀nà tí ọ̀kan nínú àwọn ọ̀gá DSS náà tún mú àbá tuntun wá. Àbá tuntun tí wọ́n mú wá yìí ló padà wá ṣiṣẹ́, tí wọ́n lọ kó àwọn ìyàwó àti àwọn ọmọ afẹ̀míṣòfò wọ̀nyí tí wọ́n sì wá gbogbo wọn lọ sí Àbújá, tí wọ́n bẹ̀rẹ̀ sí fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò níbẹ̀. Bí wọ́n ti ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò tí wọ́n sì kó àwọn náà sílẹ̀ bí ẹran yìí ni wọ́n ń fi fídíò wọn ránṣẹ́ sí àwọn afẹ̀míṣòfò náà nínú igbó níbẹ̀. Ní wàhálà bá ọkàn wọn. Àwọn lókù tí wọ́n bẹ̀rẹ̀ sí pè tí wọ́n ń pè léraléra, wọ́n sì bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wàyí pé kí wọ́n jẹ́ kí àwọn fi àwọn èèyàn náà sílẹ̀, kí wọ́n sì gbé ìyàwó àti àwọn ọmọ àwọn náà fáwọn. Ohun tí wọ́n tiẹ̀ kọ́kọ́ sọ ni pé kí wọ́n kọ́kọ́ tú àwọn ìyàwó àwọn sílẹ̀, àwọn yóò sì fi àwọn tí àwọn jí gbé sílẹ̀, àwọn yóò fi wọ́n ránṣẹ́ sí wọn. Ìjọba sì ní àwọn ò fẹ́ ìyẹn, kí àwọn náà kọ́kọ́ fi àwọn èèyàn tí wọ́n jí gbé sílẹ̀, lẹ́yìn náà lọ̀rọ̀ yóò tó ṣẹ̀ṣẹ̀ tó sọ. Ohun tí ó sì jẹ́ kí ẹnikẹ́ni ṣèṣe tàbí kí wọ́n pa ẹnikẹ́ni nínú àwọn tí wọ́n jí ní ahoro ẹ̀sìn ẹ̀lẹ́ yìí nìyẹn. Síbẹ̀ o, wọ́n dojú ìjà kọ àwọn ọmọ ogun Nàìjíríà nígbà tí àwọn yẹn ń fẹ́ mú wọn lẹ́yìn tí àwọn tí wọ́n jí kó ti jáde. Níbẹ̀ ni òkú sì ti sun, tí púpọ̀ nínú àwọn afẹ̀míṣòfò tí wọ́n wà nínú igbó ọba náà sì kú dànù kí wọ́n tó rí àwọn míì mú nínú wọn. Ìjà náà rọrùn nítorí àwọn sọ́jà wa ti dí gbogbo ọ̀nà mọ́ wọn. Wọ́n sì ti rí i pé wọ́n lo púpọ̀ nínú àwọn ọta ìbọn tí wọ́n ní,
wọn ò sì jẹ́ kí wọ́n rí ọta ìbọn míì gbà mọ́ nínú igbó tí wọ́n wà níbẹ̀ torí wọ́n ti dí gbogbo ọ̀nà ibẹ̀ pa. bẹ́ẹ̀ ni wọ́n ti rí nínú àwọn ọ̀gá wọn pàápàá mú. ìyẹn ní agbára àwọn tó kù kò ṣe tó nǹkan tí àwọn sọ́jà sì pa wọn bí ẹran bó tiẹ̀ jẹ́ pé wọ́n rí pa nínú àwọn sọ́jà ti Nàìjíríà náà. níbi tí ìṣòro ti bá wọn rèé o, àwọn afẹ̀míṣòfò náà ti fọ́n ká kúrò nínú igbó ọba yìí nítorí wọn kò mọ ibi tí àwọn lè dúró sí níbẹ̀ tí iná kò ní mọ́ àwọn. bẹ́ẹ̀ ni wọn kò lè jíyàn gbé wọ inú igbó náà lọ́wọ́ yìí mọ́ tàbí ní ibikíbi torí àwọn náà ti rí i pé tí àwọn bá jí ẹnikẹ́ni kó báyìí wọn yóò lọ kó ìyàwó ọmọ àti ẹbí àwọn náà ni. nítorí káàkiri Nàìjíríà ni wọ́n ti ṣa àwọn ẹbí àwọn afẹ̀míṣòfò yìí. ọ̀rọ̀ náà sì ti kó gìrìgìrì bá gbogbo wọn nítorí wọ́n mọ̀ pé àwọn obìnrin wọn tó wà lọ́dọ̀ ìjọba yìí yóò tú oríṣiríṣi àṣírí fún wọn. ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ̀míṣòfò tí wọn ò tiẹ̀ kópa nínú ìjínigbé ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ yìí ní àṣírí àwọn náà yóò tú síjọba lọ́wọ́ bí àwọn DSS, àwọn ọlọ́pàá inú, àwọn fìgìláńtì àti àwọn ọdẹ àdúgbò kọ̀ọ̀kan bá sì tẹpẹlẹ mọ́ iṣẹ́ náà. pátápátá lomi ìpòrò iná ni o. kò lè pẹ́ rárá tí àwọn afẹ̀míṣòfò yìí yóò fi wọlẹ̀ ṣínra tí yóò kù sọ́dọ̀ àwọn tó fẹ́ fi Nàìjíríà ṣe ibùgbé, àwọn ISWAP nìkan tàbí ISIS. àwọn agbófinró tí wọ́n ti ń tẹ̀lé àwọn afẹ̀míṣòfò láti ọjọ́ pípẹ́ yìí wá ní ìdààmú tó bá wọn báyìí pé irú ẹ̀ kò bá wọn rí láti ọjọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ ìwà pálapàla yìí nítorí tẹ́lẹ̀ kàkà kó rẹ̀ wọ́n eegun wọn máa ń le sí i ni tí wọ́n bá ti gbowó tán. àmọ́ tí eléyìí le, wọ́n jí àwọn èèyàn gbé, wọn ò rówó gbà, wọ́n pa púpọ̀ nínú wọn dànù, wọ́n tún kó àwọn ìyàwó àtọmọ wọn. àjálù burúkú tí wọn kò rò ló jálù wọn o. ó sì jọ pé aláǹgbá wọn ti wọ inú ihò akàn báyìí, rífáàsì nìkan ló lè fi jáde. Ọláyíwọlá alága ló ń ṣe àyẹ̀wò tó sì ń ṣe àkọsílẹ̀ ibi tí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò tó jí wọn gbé ní ahoro ẹ̀sìn ẹ̀lẹ́ já sí báyìí fún ibùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.